láwà yóò. Ìbàdàn májàmájà. Bó ṣe kára wájú lẹ́rú. Ìlú Òjó. Ìlú Ògúnmọ́lá. Olódòdó kẹ̀rí lójú ogun. Ọmọ Ìbàdàn ṣẹ̀ṣẹ̀. Òkè Ìbàdàn. Akíwa kú dédé àsìkò yìí a sì ń kí wa káàbọ̀ sórí ètò Òkè Ìbàdàn. Tèmiládé Àlòkò òun náà ló kọ mi. Àlejò mi lónìí àwọn náà ni ọmọọba Adétòwò Adérẹ̀mí tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ọba láyé ọba Adérẹ̀mí Ọọ̀ni Adérẹ̀mí ti ìlú Ilé-Ifẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa ẹ bá mi kí àwọn aráalé. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí ètò yìí. Àjùṣe fún wa lágbára Olódùmarè. Àṣẹ Ìdùmarè. Ọmọọba Adétòwò Adérẹ̀mí wọ́n jẹ́ ògbóǹtarìgì akọ̀ròyìn láyé ìgbà Daily Times. Wọ́n sì tún jẹ́ ẹni tá a lè kàn sí tá a bá ń sọ̀rọ̀ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ eyín ní media consultant. Wọ́n jẹ́ òǹtẹ̀wé, wọ́n jẹ́ òǹkọ̀wé. Kí ni a fẹ́ sọ nípa àwọn tá a rí sọ tán? Mo sọ fún yín nígbà tá a bá bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀mọ̀ mọ̀ nígbà tá a bá mú níkọ̀ọ̀kan èjèèjì. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa ti ìlú Ìbàdàn. Kí lẹ lè bá wa sọ nípa ìlú Ìbàdàn bàbá wa? Mo fẹ́ ti ọ̀pá bọ́ọ̀lù báyìí. Ìlú Ìbàdàn, ìlú tó lókìkí ilẹ̀ Yorùbá ni. Ìlú tẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá ló lè sọ pé Ìbàdàn lòun torí pé kí ni bá a ṣe dá ilẹ̀ Ìbàdàn a wá láti ojúgun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ni. Ilẹ̀ Ìbàdàn ilẹ̀ tí àwọn jagunjagun dá sílẹ̀ ni. Tó fi jẹ́ pé àwọn tó tẹ Ìbàdàn ló àwọn jagunjagun láti orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá bí mo ṣe sọ. Ìlú Ìbàdàn, ìtàn Ìbàdàn ó pín sọ́nà mẹ́ta. Ìbàdàn kìíní, Ìbàdàn kejì, Ìbàdàn kẹta. Ìbàdàn kẹta la wà yìí tí a máa sọ pé ó bẹ̀rẹ̀ ní nǹkan bíi 1830. 1830. Ìbẹ̀rẹ̀ Ìbàdàn kìíní wọ́n ń pè ní Igbó Ìpara. Igbó Ìpara. Èmi ò tún gbọ́yìn rí o. Tẹ́ bá kàwé ọba Akínyẹlé ó wà nínú ẹ̀. Igbó Ìpara. Àwọn ìpáǹlé ló ń gbé bẹ̀. Igbó Ìpara yẹn ni Lágẹ̀lú ọmọ Ilé-Ifẹ̀ ni ló wá ló bá àwọn ìpáǹlé yẹn ní Igbó Ìpara ló wá síbẹ̀ tó kó wọn jọ. Mo ní láti sọ níbí pé ibi tá à ń pè ní Ìbàdàn sí ara ibi tá à ń pè ní Igbó Ẹ̀gbá ni. Igbó Ẹ̀gbá, Abẹ́òkúta lẹ̀gbá. Abẹ́òkúta ò ṣe gbá o dé Akínmọ̀rin Ẹ̀rọ̀mú ilẹ̀ Igbó Ẹ̀gbá dé ó kàn fẹ̀ lára. Òwu, orílẹ̀ Òwu lẹ́gbẹ̀ẹ́ Ilé-Ifẹ̀. Ara àwọn ni ó jẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn Ẹ̀gbá. Ibi tí mò ń bá ọ̀rọ̀ wọ̀ ni pé kódà kí n kan sọ̀tàn ẹ̀ kéré ní nǹkan bíi 1820 àwọn ọba Ifẹ̀ tó ń pàṣẹ lábẹ́ orúkọ ìgbà yẹn ọba Ọ̀yọ́ àti oníkẹta náà
ni wọ́n dá ìlú tó ń pè ní Apòmù sílẹ̀ lẹ́yìn. ó wà lẹ́gbẹ̀ẹ́ Ìkirè. Bẹ́ẹ̀ ni Apòmù yẹn ó yẹ kó jẹ́ ìlú tó ti máa tajà fún gbogbo Yorùbá. Ifẹ̀ ìbárántì kẹta ni màá rántí báyìí sọ̀rọ̀ lọ. Ó wá di ìjọ kan ní 1821 àwọn àti Ìjẹ̀bú ìkẹta Ifẹ̀ Ọ̀yọ́ àti Ìjẹ̀bú ní àwọn ìwọ̀n lọ́jà ń bẹ̀ wọ́n jẹ́ Yorùbá wọ́n máa ń pàdé ń bẹ̀ wọ́n pè ìlú ẹ̀ l'Ápòmù. A máa sọ̀rọ̀ wa lọ. Mo fẹ́ sọ ìtumọ̀ Apòmù ni. Wọ́n wá ní pé ilẹ̀ yìí o àwọn Ifẹ̀ lọ ní pé kí wọ́n máa ṣe àkóso bẹ̀. Ó wá dijọ́ yẹn ní 1821. Ìjẹ̀bú kan ọmọ Ìjẹ̀bú ó lọ sí ọjà ó lọ ra àtàrí ṣàmọ̀ tó ń jẹ àtàrí àlìgétọ̀ pẹ̀pẹ̀. Ṣé lè mọ̀ pé àtàrí kọ̀ọ̀kan ọmọ tó wà nínú ẹ̀ ìgbà ni tó bá ti dín nígbà kò ṣeé lò fún kàtàkì fún wọn. Ọwọ́ ẹni tó ti rà ọmọ Òwu ni. Nígbà tó dé ká àtàrí fi kò sanwó ó wá délé ó wá ka àtàrí ó wá dín ẹyọ kan tó dín yẹn ló wá dijọ́ kejì bá lọ bá ọmọ Òwu pé àtàrí tó ta fún mi ò kì í ṣe àtàrí gidi. Kí ló sọ kí ló ní ìjà bá bẹ́ láàrin ọmọ Òwu àti ọmọ Ìjẹ̀bú nínú ọjà. Àwọn tí ó jẹ́ Ìjẹ̀bú wọ́n ṣùgbọ́n lẹ́yìn Ìjẹ̀bú àwọn Òwu ìjà bá bẹ́ wọ́n ṣá àwọn Òwu wá na Ìjẹ̀bú nínú ìjà tó jà wọ́n lé àwọn Ìjẹ̀bú jáde. Àwọn Òwu wá ní pé àwọn làwọn lò ọjà ń sìn àbàdà ọjà wa ni a fi yín síbẹ̀ ní a máa gbọ́dọ̀ wa o. Ní àwọn Ifẹ̀ bá kóra jọ pẹ̀lú àwọn Ọ̀yọ́ àti àṣegbẹ́gbà yẹn àwọn Ọ̀yọ́ ń sábọ̀ láti òkè Ọya láti Ọ̀yọ́ ilé wọ́n bá pàdé pọ̀ wọ́n bá gbógun ti àwọn Òwu wọ́n bá lé àwọn Òwu jáde kúrò nínú ọjà. Wọ́n jẹ́ ìlú wọn kó lu orílẹ̀ Òwu tó jẹ́ lu wọn wọ́n bá sáwọ́ wọnú ìlú àwọn Ẹ̀gbá. Ìlú àwọn Ẹ̀gbá ó pín sí ọ̀nà mẹ́ta: Ẹ̀gbá Aké, Ẹ̀gbá Gbàgùrà àti Ẹ̀gbá Òkè Ọ̀nà. Tá bá parí ìgbà pé àwọn òye tí mo sọ náà so ní àwọn ogun Ifẹ̀ Ọ̀yọ́ àti Ìjẹ̀bú ọba sọ fún àwọn Ẹ̀gbá ẹ kọ́ àwọn ọkùnrin fún wa ká ṣe wọ́n ní ọṣẹ́. Àjọ ń gbépọ̀ ni ẹ má bá ẹ lè ṣe tẹ́ ẹ bá gbà fún akẹ́kọ̀ọ́ wọn gbógun ti ẹ̀yin náà wọ́n fi gbógun ti àwọn Ẹ̀gbá náà ní 1821. Ẹ̀gbá ń sá lọ dúró dè inú wọn lọ́kàn tó náà fi lé wọn kò ní ibi tó jẹ́ orísun wọn. Gbogbo àwọn Akínmọ̀rin Dóbèlè gbogbo bẹ̀yẹn ẹ̀hún débàdàn ojú ọ̀nà ní Igbó Ẹ̀kọ́ parí sí. Wọ́n bẹ̀ sílé wọn ìjà wọn bá bẹ̀ sílé wọn. Nígbà táwọn Ẹ̀gbá dé Ìbàdàn tó tún jẹ́ ìlú wọn gbà yẹn tán débẹ̀ wọ́n wá gbọ́ pé àwọn Ifẹ̀ Ìjẹ̀bú àti Ọ̀yọ́ wọ́n ti ṣe
pé ọ̀la àwọn àpapọ̀ Ẹ̀gbá ó tún gbéra bọ́n ṣe lọ sí Abẹ́òkúta nìyẹn. So Ìbàdàn ìlú Ẹ̀gbá ni ẹni tó darí ogun yẹn Máyẹ̀ Ifẹ̀ Òkun Adé ló wá tẹ Ìbàdàn dó tó jẹ́ baálẹ̀ Ìbàdàn kìíní fún Ìbàdàn kẹta. Nínú Ìbàdàn ti Lágelú. Àti Lágelú tó kọjá sẹ́yìn ṣé ti Lágelú kí ló pe Egúngún ni ọmọ ẹ̀ sí ojú ẹ̀ ní ìwọ̀ Ìbàdàn kẹta Ìbàdàn tá a wà yìí bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. So wọ́n bá lé àwọn Ẹ̀gbá nígbà tó kọjá odò ọ̀nà ni wọ́n fi ní gòkè o àfihàn Ẹ̀gbá lọ làwọn yẹn fi dé Abẹ́ Olúmọ ni wọ́n á dìfá wọ́n á ní pẹ̀lú délé ní àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta ni o Aké Òkè Ọ̀nà àti Gbàgùrà ni wọ́n fi ṣẹ́tù síbẹ̀. Àwọn Òwu tí wọ́n ti lé náà àwọn náà lọ lọ́wọ́ ni wọ́n dédé kọjá náà dé Abẹ́òkúta wọ́n ní pé bó lẹ́ ń lọ àwọn ń lọ síbi ìjà omi wọ́n ní wọ́n ṣàgbọ̀yọ̀ wà ní náà fi mú Òwu ní Láfẹnwá. So àwọn Ìbàrà àwọn ẹ̀ṣẹ̀ kò tí pẹ́ káwọn ẹ̀ṣẹ̀ dì sí Abẹ́òkúta. Ṣùgbọ́n Abẹ́òkúta ṣe bẹ̀rẹ̀ nìyẹn ní 1829 ni wọ́n dé Abẹ́ Olúmọ. So 1830 ni wọ́n establish Abẹ́òkúta wọ́n fi ń pe hall wọn tán kọ́ ní 1930 ní Centenary Hall. Bẹ̀rẹ̀ ló pé so 1830 ní Abẹ́òkúta tamọ̀ sí ló bẹ̀rẹ̀. Ẹ ṣeun gan ṣe rí wípé ìtàn tá a bẹ̀rẹ̀ ó tún ju ti Ìbàdàn nìkan lọ torí pé kò síbi tí ìlú Ìbàdàn tí kò nà yẹn dé Aṣọ Ìjẹ̀bú Aṣọ Ifẹ̀ Àpòmù Abẹ́òkúta gbogbo Awẹ́ Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ajagunjagun ọ̀dẹ́yìn lọ́gbọ́n ti wá Olúyọ̀lé ìdí gbogbo wọn wá síbàdàn ni. Ẹ ṣeun gan bàbá wa ṣùgbọ́n tá a bá ní ká máa sọ̀rọ̀ nípa ti ìgbáyégbádùn ìlú Ìbàdàn látìgbà tẹ́yìn ti dé Ìbàdàn kí ni ẹ lè sọ pé ó máa fi yín lọ́kàn balẹ̀ ń lu Ìbàdàn torí mo ti léèyàn kan tó pè yín lẹ́yìn pé kẹ́ mọ̀ bọ́ ń fẹ́ o ọmọ pé Ìbàdàn nílé. ṣé ẹ ní mo sọ nígbà tí mo máa dé Ìbàdàn 1961 mo wọ Ìbàdàn bẹ́ẹ̀ mo wà primary school. 1961. Kí ló gbé mi wá Ìbàdàn nígbà yẹn bàbá tó bí mi lọ́mọ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́. irọ́ ẹkùn ìwọ̀ oòrùn Western Region táwọn sọ yìí o Delta Edo Èkìtì Oǹdó Ọ̀ṣun Ọ̀yọ́ Ògùn àti Lagos dé Mushin Western Region ni àwọn náà kọ́kọ́ ṣe gómìnà lẹ́yìn òyìnbó nípa gómìnà dúdú gbogbo àgbáyé Commonwealth. A dẹ̀ wà ní iléèwé kékeré tọ́gbìn primary kékeré ìmọ̀ àwọn àyè pé káwọn àbọ̀ Ìbàdàn tó wọ́n fẹ́ máa láti fi Ilé-Ifẹ̀ ṣé mo ti ka primary 1 primary 2 Ilé-Ifẹ̀ primary 3 wọ́n wá kà Ìbàdàn àwọn àyè pé ẹ máa bọ̀ Ìbàdàn pé kí òun lè mójútó wa kó máa rí wa pé 1961 1962 ni wàhálà Action Group bẹ̀rẹ̀ ìyẹn ọ̀tọ̀ ni àní sọ̀rọ̀ lórí ni ó fi mú wọn pé ókè o nígbà tí gbogbo ẹ̀ di rúdurùdu ẹ̀jẹ̀ àpapọ̀ sí fẹ́. So a wà ní Ilé-Ifẹ̀ 1963 64 and prepare to wọ secondary school wọ́n wà ní fún ẹ̀pàdà sí Ìbàdàn pé school tí ó
ó máa mú yín ṣe díẹ̀ dáadáa Ìbàdàn ló máa wà àpá Ìbàdàn 64 láti 64 yẹn di òní mo ti wà Ìbàdàn so ọdún kan péré 63 yẹn ni mo láti 61 mo ti jẹ́ ọmọ Ìbàdàn. Ilé ẹ̀kọ́ wo lẹ lọ ńgbà tí wàá ní 61 yẹn? Ilé à ń pè bẹ́ẹ̀ ní Aberdeen School ní University of Ibadan òní primary school ibẹ̀ ní gbogbo àwọn ọmọ àtúnṣiṣẹ́ ní university lọ ń lọ Dike Enuga Ọ̀nàbàmírú Ògúnléèsì dárúkọ Okonjo-Iweala àbí gbogbo àwọn tẹ́jọ jẹ́ Sàwáwù nìyẹn. Okonjo-Iweala ń gbòòsì òun àtàbúrò mi jọ wà class kan náà èmi wà ní ìpele kan. Ní Aberdeen náà. Bẹ́ẹ̀ Aberdeen gbogbo wọn lọ Báyọ̀ Ògúnléèsì náà pariwo pé olówó rí ẹ ọmọ kíláàsì mi. Wow. Ìtàn dá o. Nígbà tí mo kó ibẹ̀ a lọ sí Ilé-Ifẹ̀ ọdún kan mo wá padà sí Victory School lókè Àdó school of Aponle ibẹ̀ mo ti ṣèdánwò tí mo fi wọ Government College 1965 di 69 mo ṣe school start mo wà ní inú pé first division ìpele ipò kéré ṣé ní secondary school. bẹ́ẹ̀ ní school start mo lè ṣèdánwò lọ sí University Ìbàdàn tí wọ́n pè ní concessional gbà yẹn táwọn pè prelim gbà yẹn wọ́n dẹ̀ mú mi wọ University of Ibadan mo jáde ní 1974 ìgbà yẹn ni ẹ bẹ̀rẹ̀ NYSC mo lọ sọdún kan ní Katsina nígbà yẹn ilẹ̀ Haúsá ìjẹ́ kí mi mú Katsina torí wọ́n fẹ́ gbé mi wá síbí ní Katsina mi lọ bàbá mi àti ọba Katsina gbà yẹn wọ́n jọ ṣe mínísítà ní 1952 tó ayé mo lọ jẹ́ Katsina ayé mo jẹ́ wà ayé gidi mo jẹ́ Katsina gbádùn ara mi. ṣùgbọ́n kò lè tí ì ní dàgbàsókè lọ títí nígbà náà. tàbí kan pé ló wà nínú ìyẹn ìgbà yẹn ní 74 ẹsẹ̀ la fi rìn ṣùgbọ́n bàbá Usman Nagogo bàbá eléyìí ló wà lórí yìí ó fi gbogbo nǹkan tẹ̀lé lọ́rùn ọmọ ẹ̀ tó jọba lé tẹ̀lé Kabiru Usman ó ní bàbá Mumuni àjọ ń gbá polo ń gbà yẹn ní Katsina ó ní kábíyèsí ń sìn ìgbà yẹn ó yẹ jáde skul ni ó súnmọ́ mi gan gbà yẹn. ṣùgbọ́n kí wàá ní ìrírí yín nígbà náà nílùú Ìbàdàn irú àjọṣepọ̀ wo ló máa ń wà láàárín àwọn èèyàn ìlú irú àlàáfíà wo ló ń jọba kí ni àwọn ohun ìgbáyégbádùn nílùú Ìbàdàn ńgbà náà àwọn owó gangan ní Sàwáwù yín ní Government College torí wọn pé Government College yìí gbogbo àwọn tó bá lọ síbẹ̀ ìgárá wọn ń pọ̀. ìgárá wọn ṣe rí tẹ́ pé bí Government College wọ́n ṣe dá báwọn ṣe mọ Government College ni wọ́n dá gbogbo iléèwé bí mi àní lórí àní ní olè wọ́n ṣe kọ́ wa Government College iṣẹ́ owó àti ìwé kíkọ́. níjọ́ tí mo sọ fẹ́ nìkan pé gbogbo àwọn tébù nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́kọ̀ ọba ṣe ń Government College wọ́n pè ní gbogbo àní mẹ́ta wọ̀ nígbà wọn míì wọ́n bá ka gbogbo medicine wọn tán wọ́n bọ́ sí ti carpentry kápẹ́ntà ni wọ́n wá ṣe ọkọ̀ wa ní ṣe owó nígbà tí àwọn máa wọ Government College gbogbo àwọn students náà ní oko tiwọn tó ń gbìn tí iléèwé rà eré ibẹ̀ lọ́dà lọ́wọ́ wọn tó wọ́n ti kọ́ wa ní wọ́n ṣe ń béèyàn ṣe ń gbé ilé ayé kì í ṣe pé ká débi kan ó rí gbọ́mọgbọ́mọ ẹ̀kọ́ lè kókó jalè ẹwùdú lọ́yọ̀ọ́ example kan tí mo máa kọ́ ṣé ọmọ òwú ni lọ́yọ̀ọ́ òwú ni o ìbọn Ìbàdàn ni àwọn òwú tán dé
táwọn wá tẹ̀lé síbà táwọn tẹ̀lé wọn dé láfẹ́wá ni o jẹ́ gbọ́pọ̀ lọ ìjàlè rí ó ṣe gómìnà ẹlòmíì tó wá ṣe gómìnà fúnjọ́ méjì àti ju owó tán bó ṣe kọ́ gọ́ọ̀mẹ̀ntì kọlẹ̀jì pé ká lè fọwọ́ sọ̀yà pé èmi rèé bóyá ní ilé iṣẹ́ àdáni ni o bóyá ní gbogbo àwọn tí bá gbọ́ àpédẹ́kọ̀ Berkeley Àkàndé tó jẹ́ èyí gidi gbogbo wọn tó lọ gọ́ọ̀mẹ̀ntì kọlẹ̀jì lè gbọ́ òkú ń pa wọn kì í ṣó le ẹ̀kọ́ kan tá a kọ́ gọ́ọ̀mẹ̀ntì kọlẹ̀jì nìyẹn òun ló fi mú wa mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa sí Ṣèyí Mákindé tó gbà fún wa láàyè pé ká kúkú tún ṣe àtúnbí ilé ẹ̀kọ́ yẹn tó nísìnyí báyìí àwọn la ní láti ọdún láti ọdún tó kọjá àwa ẹ ń bá débẹ̀ kò lè mọ̀ pé secondary school àti sọ́ọ̀dù yunifásitì mọ̀nà wà lọ́wọ́ àwa là ń sanwó gbogbo àwọn olùkọ́ gbogbo òṣìṣẹ́ yẹn àwa là ń sanwó wọn sí. a fẹ́ jẹ́ kí ṣẹ́rí èyí máa sọ yìí ó lè dùn àwọn míì o nígbà ayé UPN Bọ́lá Ìgè ní gọ́ọ̀mẹ̀ntì kọ̀lẹ́jì bàjẹ́ nígbà tó ní pé àwọn tó máa lọ sí gọ́ọ̀mẹ̀ntì kọ̀lẹ́jì wọn láti wà ní kìlómítà 5 sí ilé ìwé tẹ́tẹ̀lẹ̀ gọ́ọ̀mẹ̀ntì kọ̀lẹ́jì Katsina Sokoto Maiduguri Jos gọ́ọ̀mẹ̀ntì àti lámàṣe àwọn tó bá àti àwọn ò mọ̀ pé kan Ìgbò kan kìíní nígbà tí ogun bẹ̀rẹ̀ ogun abẹ́lé 66 la tó mọ̀ pé sọ ọ̀párántà kìí ṣe Yorùbá àníròbì kìí ṣe Yorùbá mo sì ní ọ̀nà kìí ṣe Yorùbá la tó mọ̀ pé àwọn sọ òkè wọn kìí ṣe Yorùbá. àbọ̀ orúkọ wọn ti jẹ́ sọ́mọ̀ pé àti rí ẹ̀yà kankan ẹ̀yà náà bẹ́ẹ̀ ìyá kan ní Buhari Ògbóǹjọ gbogbo wọn ìdajì wọn tí ń gbà yẹn ìpínlẹ̀ Ìwọ̀ Oòrùn ó dé Àsàbà gbogbo Ògbínàdù gbogbo tó jẹ́ ọmọ táwọn pè ní Western Igbo Western region ni wọn so gbogbo wọn ní gọ́ọ̀mẹ̀ntì kọ̀lẹ́jì ló kú jọ. mo àti lẹ́yìn tó tẹ̀lé ló pé wẹ̀ and nígbà sọ léyìí o tí wọ́n fẹ́ gbé orí yọ nínú education body now á jà padà torí ìdajì kẹta kò sí mọ́ body now sọ sí mọ́. àbí kò dàbí ti tẹ́lẹ̀ mọ́. nígbà yẹn gọ́ọ̀mẹ̀ntì kọ̀lẹ́jì tí mo wà gọ́ọ̀mẹ̀ntì kọ̀lẹ́jì àwọn tá a jẹ́ students àtúbà 500 àwọn tó jẹ́ day student wọn ò méjì lọ méjì yẹn náà ó ń jẹ́ pé wọ́n bá àwọn olùkọ́ kan tán tán gbé ní ọ̀dọ̀ àwọn olùkọ́ yẹn so nǹkan tí òyìnbó fẹ́ kọ́ wa wọ́n ráyè kọ́ wa kì í ṣe pé tó àgbàgbọ́ méjì nǹkan kúndà lọ nìyẹn èmi àlọ́ máa mú gbóǹbí ilé máa ṣe tọ́ọ̀gì káàkiri but gọ́ọ̀mẹ̀ntì kọ̀lẹ́jì a ní regulated time wà á jí ní 6:15 wà á lọ gé òkú tán ní kò gé wà á wẹ̀ wà á lọ dining hall wà á lọ assembly ẹni break kékeré kan ẹ padà sí class ẹ parí class ẹ lọ jẹun ẹ lọ sùn fún bíi 15 minutes 30 minutes ẹ padà sí prep ẹ máa lọ kàwé lọ́sàn ẹ kún prep ẹ lọ gbọ́ ṣe games ẹ parí games ẹ lọ wẹ̀ ẹ lọ jẹun alẹ́ ẹ padà sí prep level wà regimented ó dẹ̀ da so tí n bá ní kí n sọ láti dáhùn ìbéèrè yẹn mi ò wọnú Ìbàdàn tọ̀wọ́ Ìbàdàn tí mo mọ̀ àwọn olóyìnbó pè ní elitist Ìbàdàn elitist Ìbàdàn ni ọmọ gómìnà lọ sí skul táwọn. mo ti ẹ̀ fẹ́ béèrè gan pé ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ gómìnà tẹ́ lọ sí ilé ẹ̀kọ́ tó jẹ́ pé kì í ṣe àwọn ọmọ ọlọ́lá nìkan ló wà níbẹ̀ ṣé wọ́n ní máa fún ẹ̀yin ní ọ̀wọ̀ tí yín ni. kò sí ṣé nígbà yẹn mo láti sọ eléyìí lóòótọ́ ní Abadina àtọmọ kápẹ́ńtà àtọmọ gbogbo náà ń bẹ ṣùgbọ́n wọ́n nítorí pé àwọn ọmọ
lecturer professor wọ́n pọ̀ gan bẹ̀ wọ́n mọ̀ra wọn bìkítà pọ̀ ọmọ tí ọmọ tálíkà kan tàbí ilé ayé yìí kò sí tálíkà. Àwọn wo ni wọ́n ń jọba ìwà lórílẹ̀ ni wọ́n sì kan nu wọn tó lè sọ pé bàbá ẹ̀ báyìí wọn pọ̀. Àwọn tó yẹ bẹ̀rẹ̀ politics nsìn ni wọ́n fẹ́ sọ gbogbo ẹ̀ di ká gbé fọ́ọ̀mù. Ìgbà tí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ gíga fásitì ti ilẹ̀ Ìbàdàn táwọn sí UI lónìí, ẹ̀kọ́ wo ni ẹ lọ kọ́ ń bẹ̀? Kí ló ń pe geography ní èdè Yorùbá? Ẹ̀kọ́ nípa ayé. Ẹ̀kọ́ nípa àyíká. Ẹ jẹ́ mi sọ ẹ jẹ́ mi fi béèrè nsìn ṣe rí geography nígbà tí mi lọ sí ibi geography ti bẹ̀rẹ̀ ṣe rí gbogbo àwọn nǹkan tó súnmọ́ geography lè ní economics ara geography ti ń yọ climatology climate ojú ọjọ́ yẹn náà pè ní climatology even meteorology lójú ọjọ́ ara ìdánwò geology ara geography ni wọ́n pè ní geomorphology ní ó di geology kí ni even gbogbo ìdánwò population studies ara geography ni wọ́n ti fa ó tóbi kan wá nísìnyí wọn dárò ẹ̀ nígbà tí Maja University ní 1974 ni mo ti ṣiṣẹ́ lórí national effect of man's environment effect of man's activities on the environment òun náà pè ní climate change lẹ́yìn ìwé yẹn wà mẹ́rin. Ipa tí ìṣesí ọmọnìyàn tó ní. Igi tó wà ń bẹ̀ àdàwó akẹ́gbẹ̀gbẹ̀ nǹkan tí igi bò tó ilẹ̀ tó bò àti sílẹ̀ àwọn èèyàn ń kọ́ lé àti bọ́lá ṣe dá ilẹ̀ ayé àti ìdá gbogbo ẹ̀rọ olúwa ń jà ń sìn. tá à ń pè ní climate change. 1974 ni mo ti kọ́ nínú ẹ̀ ẹni tó wá supervise nígbà yẹn gọ́ọ̀mẹ̀ntì lọ́dọ̀ náà lọ ó ní rọ́bìṣì ní ọwọ́ ìsìn kí ló kàn pa kí ni ó ti yé sọ àjà mú nǹkan tí ó kí ló dé alóko ní Ilé-Ifẹ̀ a máa lọ síbẹ̀ mo wá rí i pé tàbá wà lábẹ́ igi kọ̀ọ̀kan ó máa tutù dáadáa tàbá jáde òun náà sómi ìpín kankan wà tó change but mi ò ráyè ṣe dáadáa torí ẹjọ́ kó rice kò ní fresh mú nǹkan tí mò ń ṣe ọjọ́ mo dúpẹ́ lọ́rọ̀ fún mi ṣe nísìsiyìí tí wọ́n sọ nípa climate change 1992 ní UN ló ṣẹ̀ṣẹ̀ sọ pé Rio conference tí wọ́n ní US sọ pé climate change ẹ̀kí ní màá change gbogbo ẹ̀ mọ̀ ṣe fún so tí mo sọ ni pé Ìbàdàn tí mo dé sí Ìbàdàn alákọ̀wé Ìbàdàn ọ̀làjú alákọ̀wé èyí ni pé ẹ̀yin ò bá wa wọnú Ìbàdàn à ń lọ bẹ̀rẹ̀ à ń lọ gbogbo kúdẹ̀tì nǹkan. mo ti wà báàgì ti lé 60 years gbogbo àwọn kúdẹ̀tì àti nígbà tí ó di pé mo yẹn dàgbà wọ́n ní pé wọ́n fẹ́ lọ ṣe máríjì kúdẹ̀tì wọ́n fẹ́ lọ ṣe kúdẹ̀tì máa ń pè ó Bishop Blash ló mọ gbọ́dọ̀ gbọ́ yé wọ́n ti sọ yé ẹgbẹ́ ló wà mọ́ wá bá mi so gbogbo mi ò mọ inú Ìbàdàn tí mo mọ̀ Agodi Bódìjà ìwà pè ní from jump government college Àpáta ibà Àpáta tí mo mọ̀ gan ni òkè kúrò ní government college má kúrò ní government college àwa sì kí n sùn. ṣùgbọ́n báwo ni ìgbáyé ń ṣe rí nígbà náà gẹ́gẹ́ bí ọmọ gómìnà tí wọ́n tún jẹ Ọọ̀ni ó dà ní pé wọ́n ṣe papọ̀ nígbà kan náà ni. wọ́n ṣe papọ̀ ó ti jẹ Ọọ̀ni láti lẹ́yìn 30 wà ní gómìnà ní báwo ló ṣe rọrùn kí lẹ́yìn gan gẹ́gẹ́ bí ọmọ kí lẹ rí kọ́ nígbà náà. bí wọ́n ṣe tọ́ wa àyà wa jù nítorí pé kí ni ní ààfin àtọmọ mẹsẹ àtọmọ kúùkù àtọmọ gbogbo wa bákan wà tó ẹyọ fún wa gbogbo
gbogbo àwọn délégí wa gbogbo àwọn àjọ ń jẹun àjọ ń ṣeré ni. wọn ríra yín pé yàtọ̀ sáwọn ọmọ yòókù. ju pé a gbọ́dọ̀ ṣe kí n tó pa lọ jáǹtà àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe nìyẹn ṣùgbọ́n pé àmú ọ̀rẹ́ à ń ṣe gbogbo ẹ̀ lẹ́yìn gbọ́dọ̀ ní àbíṣọ rẹ̀. kò sí ìyàtọ̀ kankan. sí ìyàtọ̀ kankan. ẹ ṣeun gan. èyí táwọn ayé ìsìn wọn ní bàbá àwọn gómìnà wọn máa bùgà kò sí rẹ̀ nígbà tí wọ́n. ṣùgbọ́n sẹ́yìn náà bá rírú àǹfààní bẹ́ẹ̀ ń kọ́. èmi ò kọ́ ọ̀run bẹ́ẹ̀ yẹn ṣé ẹ rí bó ṣe kọ́ wa ni o ọlọ́run dá gbogbo wa. àbí torí bí ayé ṣe rí ńgbà náà ni. àwọn tó ń jẹ́ tó ń ṣe pé wọ́n wà gbà yẹn náà ṣùgbọ́n bàbá wa ó máa sọ fún wa pé ọmọ ọdún 8 lòun nígbà tí bàbá òun kú ìyá òun tó tọ́jú òun kì í ṣe pé ìyá ò ṣe kìí ṣe lówó ìyá ló tọ́jú ẹ̀ adékùnbí ìgbẹ́jú ìyá àgbà tó kìí ṣe pé bàbá ẹ̀ jagunjagun ni ọmọ ọdún 8 bàbá ẹ̀ ni ó jẹ́ tí bàbá ẹ̀ kú tó ń fúnra rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó rán rẹ̀ léwe so nǹkan tí bàbá wa ń sọ fún wa ni pé aláti kàwé pé ẹnìkan àparò kan ọjà àparò kan lọ ẹ wò nísìnyí Abacha tàn bàbá ẹ Babangida tàn bàbá ẹ mi ìbẹ̀ dárúkọ àwọn èèyàn tí wọ́n bí ó lè wá bí ó lè kàn má bàjú pé wọ́n lọ sí skul ọjọ́ ìyàmì ọ̀ṣẹ̀kù àwọn ọmọ rẹ̀ ní àwọn òbílẹ̀ náà ṣe gbogbo ẹ̀ mi ìbẹ̀ dárúkọ ẹnìkan mà ní pé tó pé ó ti fẹ́ di ta ni bàbá yẹn gan ṣùgbọ́n lẹ́yìn ní Nàìjíríà tẹ́ bá dárúkọ ẹ̀ gbogbo ayé máa sọ pé yà ẹ ṣeun gan. ẹ̀yin ará ilé lórí ètò Òkè Ìbàdàn lónìí àlejò wa àwọn náà ni ọmọọba Adétòwò Adérẹ̀mí. ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ṣe di chief correspondent fún Daily Times torí mi ò rò wípé mo ríbi tẹ́ ẹ ti kọ́ nípa ìmọ̀ nípa bá ṣe ń kọ ròyìn àbí nǹkan kan geography lẹ sọ pé ẹ̀ka báwo lẹ ṣe di akọ̀ròyìn. ṣe rí nígbà táwa lọ yunifásitì wọ́n máa ń sọ pé discipline ni degree tẹ́ bá wo àwọn míì irú àwọn ọ̀nà sọdé tó ṣe classics ó gbé ìlú báńkì Oríwèrè tó di managing director ní dem breweries geography ló ṣe nǹkan kú bẹ́yìn so ńgbà tí wa tẹ́ bá jáde yunifásitì tẹ́ bá wá wọ́n á gbà yìí wọ́n pè ní management training wọ́n wá train wọ́n kálukọ́ wá lọ sí ibi tí wọ́n á fi òpè wá ṣe dáadáa Bùnmi Òní fún technology ló ṣe Bọ́lá Akíngbadé fún technology ló ṣe òkè àwọn bíi àwọn tàbíjẹ́ classmates mo sọ tàbíjẹ́ classmates ní wọ́n kálukú á ka university a máa ń pè ní the degrees of it just to discipline you. ẹ kàn rí pé nǹkan tó kà ẹ bá wò in future mo sọ rí ní ibì kan ọdún mẹ́rin ló ń gba degree gbà yẹn tó bá wọlé pẹ̀lú prelim ọdún mẹ́rin nǹkan tó bá wá kọ́ fún 30 years ṣé ò ní ìmọ̀ bí ọdún mẹ́rin lọ nígbà tí máa sọ òótọ́ mo lè sọ ayé kò tọ́ iṣẹ́ Ọ̀nàbànjọ ló jẹ́ kí n ronú pé mo lọ Daily Times nígbà tá a parí iṣẹ́ pẹ̀lú Daily Times wọ́n dẹ̀ kọjọ́ sẹ́lẹ̀ ta ọmọ bàbá mi kọjọ́ sẹ́lẹ̀ wọ́n kọ́ ẹ́sà sí wọ́n lè pẹ̀lú wọn nígbà mo gbọ́dọ̀ ní sùkọ́ mi wọ́n ti kọ́ ẹ́sà sí pé kí ni wọ́n á ṣe ìtàbí wọ́n dẹ̀ ìtàbí wo mo ṣe èmi nìkan mo dá ṣe ìtàbí ṣe pé èmi nìkan ni ẹ̀rù ìgbẹ́ ṣíṣe advertising and marketing
but wọ́n á rí i pé mo máa ń kọ mo máa ń tẹ̀lé àwọn journalist jọ mo máa ń kọ reports irú tọ́jọ́ pa àwọn Bísálà ní 1976 mo kọ report kan ní ìgbà àbẹ̀wá ilé ìtàgé lọ́dún kọ́ wá kìíní ó ní BBC ká tọ́ fún mi brooch yẹn tó rẹ̀ lọ́dún tó ṣé BBC ló fún yín àbí Daily Times? BBC ni torí you see because of geography nígbà tí mo máa kọ kìíní yẹn mo kọ́ describe bí weather ṣe rí pé wọ́n lè pé wọ́n expect bloodbath of very important people tó bí mo ṣe àmọ́ pè ní visualize when you write jẹ́ pé tó ń kà ẹni tó ń kà tó ń kọ a máa wò ẹ̀ ó ti yẹ pé ojú ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ní so mo wá di pé mo wà in between editorial department and marketing. Marketing nígbà mi fún but editorial wọ́n máa fún mi ṣe ṣe nígbà yẹn nínú Nàìjíríà nígbà yẹn wọ́n máa ń pè kíkọ́ ní news stock wọ́n máa ń kà after 4 o'clock news. Ṣínà Adédìpẹ̀ àti ìmọ̀ òfin ètò first nìyẹn dáadáa tó bá kéré níjọ́ kan ẹni ọ̀sẹ̀ kan máa kọ news stock lẹ́ẹ̀mẹrin lórí Nàìjíríà owó tí mò ń gbà ń bẹ ojú sáré ní gbàgbé ìtàgé bẹ́ẹ̀ ni so mo wá jẹ́ pé tí n bá ti délé iṣẹ́ báyìí library mo lọ máa bẹ̀rẹ̀ sí keep records olóṣùwò dé ibi tí iṣẹ́ tí mo ṣe lé mi tí mo pè ní fact finding because present day journalists don't do any work before they go to press. Bí a pa lọ bí a pa lọ tọ̀ lẹ́ máa ń sọ pé Tinubu sọ báyìí wọ́n ní rọrùn. Bóyá torí pé iṣẹ́ ti rọrùn lásìkò sí ju ti bàjẹ́ bóyá ti ìmọ̀ ẹ̀rọ mo máa ń wo kílẹ̀ pẹ̀lú gbogbo náà gbogbo ìdá ẹnìkan kan dídí kọ̀ọ̀kan tí ò mọ̀ pé òun asọ́npa ìpínsọ̀ yìí ṣe nígbà mo ṣe lè fún àwọn ẹ̀jẹ̀. a máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilé náà. I did it for 26 different àbí mo lọ bẹ̀ ni mo lọ wádìí nǹkan kan tó ṣẹlẹ̀ gbogbo òwe tó wáyé kí ó wà mo rà èmi ò kì í máa ra wíwú torí mi ò kì í fẹ́ pé ní bọ́yọ̀ kọ́ wà ní management nígbà yẹn wọ́n ní sumaso ìgbà má bínú o that is the best way to explain it wọ́n ní when you give an assignment to somebody please don't abdicate it because at the end of the day the buck passing will end on your table ìtumọ̀ ẹni pé tí n bá ní gòkè o Tèmiládé lọ ṣiṣẹ́ ìwà àwọn ará ayé ìsìn láti gbòde ó dẹ̀ lọ sí newsroom yẹn ó bẹ̀ sí ká iṣẹ́ tí mo rẹ̀ kó lọ ṣe èmi kan ti ṣe tó ń gbà tó máa fi dé wọ́n máa sọ wọ́n máa kírísítì á fi lọ́nu ni pé ayé ìsìn sórí kan ṣẹlẹ̀ tó yẹ pé rédíò Nàìjíríà ni tó yẹ pé correspondent rédíò Nàìjíríà yẹn ó ti gba àbẹ̀tẹ́lẹ̀ tó ló kàn nígbà tó wá ka sórí yẹn àwọn aṣọ pé adájọ́ kan pé ó ti ṣe bàbá inú bàbá adájọ́ yẹn ó wà ní pé ló pé nǹkan tó ṣẹlẹ̀ kó ló sọ ó bá ní ká wá tí òun wọlé ó wá bọ́ sí pé ẹ̀jẹ̀ mi lónìí wọ́n lọ bá wọn pẹ̀pẹ̀ wọ́n sọ pé ilẹ̀ ìlú kì í wádìí nǹkan tí n bá ń gbọ́ nǹkan mìíràn wọ́n ń sọ even contemporary Nigeria iṣẹ́ mo tún ní òpin nǹkan ọ̀jọ̀gbá kí ó jẹ́ pé ó ṣojú wa níjọ́ kan wọ́n kọrin wọ́n ní Hausa ní Balewa Balewa ò ṣe Hausa ọmọ gẹ́gẹ́ wa ni wọ́n ní ó máa ń dùn mí pé up to today wọ́n ní 250 ethnic groups in Nigeria we are 374 and above wọn kì í ṣe research mọ́. tó bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ akọ̀ròyìn yìí
ṣé a ká sọ wípé ìmọ̀ ẹ̀rọ kò ṣèrànlọ́wọ́ fún wa tó ni àbí ó sọ wá dọ̀lẹ àbí kò jẹ́ ká lè ṣiṣẹ́ wa bó ti yẹ ká ṣe. bí nǹkan ṣe rí ń sìn. torí kò sí tá à ń wá ní ìsìn tá à rí lórí ẹ̀rọ ayélujára. irọ́ pọ̀ nínú ẹ̀rọ ayélujára irọ́ pọ̀ ń bẹ ni tẹ́ bá ń wo ẹ̀rọ ayélujára tẹ́ bá máa fi ka nǹkan mẹ́ta ẹ̀rọ oríṣi nǹkan mẹ́ta àwọn èèyàn kàdé ti jókòó wọn kò tó wọn lè fi sórí íńtánẹ́ẹ̀tì ní ọ̀rọ̀ Èkó kì í ṣe ilẹ̀ bàbá ilẹ̀ kan nígbà tí mo kọ a ní ẹgbẹ́ kan tá à ń pè ní ẹgbẹ́ Yorùbá patrons tí mo wá kọ nǹkan sí lórí ìpínlẹ̀ àwọn ẹni pé aláti ṣe àpérò pé gbogbo nǹkan tí mo sọ yìí ọba Benin ọba Èkó Akíọdún ó ní pé Benin làwọn mo wá dá lóhùn mo ní òun gan fúnra rẹ̀ Ìjẹ̀ṣà ni. Yes. ṣé pé wọn tún mọ ibi táwọn ti wá. because gbogbo wọn jókòó ṣe máa sọ léyìí pé kẹ́ fi mọ̀ pé nǹkan tí mo sọ lóòótọ́ Àwórì ló dá ilé Èkó. Àwọn wo ni Àwórì àwọn tó kò lè fẹ́ wọn níbi tí àwọn ìbá rì sí o ní kí ẹ tẹ̀gbẹ́. ibi tí àwọn òyì bá rì sí. ìnáwó pè ní Àwórì ibi tí Àwórì sí lọ́dà tẹ̀gbẹ́. gbogbo ọ̀tọ́ láti fẹ̀ yẹn àwọn náà pè ní Ìlẹ̀jọ̀ àwọn olóyè Ìlẹ̀jọ̀. mo wò lé ní mo ń wo nǹkan nínú fóònù ilé mi mo lè bú sẹ́rìn mo ní máa pe alàgbà Àlàó. ìtàn oríṣiríṣi. no ìtàn tó wà wà substantiated nígbà tó dé sí ọ ní pé ẹ̀gbọ́n mi ìyá ló jẹ́ pé mo ní báwo ni ó lè sọ ó lè yìn alẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ ó yéra wa. ìsìn kan tí mo sọ ni pé ọba Benin kan ló jẹ́ jagunjagun ló ń wá ibi tí àwọn máa wá owó kí ló kọ́ bẹ̀rẹ̀ gbogbo ẹwà rẹ̀ ló kọ́ bẹ̀rẹ̀ ní olóòpè ní empire builder ẹwà rẹ̀ the first Ògún gan lórúkọ Ògún Ifẹ̀ ni Benin ti lọ. mo lè sọ ó kàn dùn mí pé ẹ̀rẹ́dẹ̀ wa ti kú ni torí Solomon Akíntúndé gọ́mẹ̀kọ̀ rẹ̀ lọ òun àti ẹ̀gbọ́n mi kan Démọ́lá Ọlọ́run ọ̀rọ̀ kẹ lọ́jọ́ máa ń wà ní Ifẹ̀ lọ́jọ́ máa ń ààfin Ifẹ̀ lọ́jọ́ máa ń ṣèṣọ́ dídí. ẹ bá dé ààfin Benin ní ìlúsọ mọ́ ń sin Yorùbá náà sọ́ńbẹ̀ ẹ̀gbọ́n Yínká Ewéka ẹ̀kíní kan orúkọ Yorùbá ń jẹ́ Yẹmí Ewéka orúkọ Yorùbá náà ń jẹ́ bẹ́ẹ̀. àwọn náà mọ̀ pé Yorùbá láwọn báwo náà ṣe ń lọ jẹ́ pé until time àdọ́lọ̀ Ifẹ̀ ló ń ṣe ọba Ẹdó sí ọgbẹ̀gbẹ̀ ní ọ̀run ọba Ẹdó nílé Ifẹ̀. ọ̀run ọba Ẹdó. mo lè testify sí yẹn pé níjọ́ tí Akíntúndé bàbá ẹjọ́ tó ṣaláìsí lọ́wọ́ tó kúrò wà nínú ẹ̀ tí wọ́n dé ọ̀nàwọ̀n ara Benin ló ń wà nísàlẹ̀ ọ̀rọ̀ orí ìwọ̀n mo sì ní àwọn photograph máa fún tó bá ìwà fún wa ní àwọn ìgbà àti wọ́n sọ wọ́n kábíyèsí ọmọ rẹ̀ ó ti ṣaláìsí bí ọmọ rẹ̀ ó ti ṣaláìsí which is ọmọ Ọọ̀ni ní ọmọ ọlọ́ba lẹ́dọ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀lọ. nǹkan tí mo tún àti sọ ni pé tí Èkó mò ń sọ o Akíṣemọ́yìn ọba Èkó ni ẹni tó kọ́kọ́ jọba Èkó Adó ó máa ń bí mi ń tọ́ wá ní pé àṣìpa ló kọ́kọ́ jẹ́ ó náà obìnrin pè ní ẹ̀sìn àpẹ àṣìpa ní ó yẹ kó jọba tó wá kú wọn wá gbé padà sí ẹ tó wá gbé àṣìpa tó gbókò àṣìpa padà sí Benin ní Adó olúwàjọba ọmọọba Benin ni olóbi Akíṣemọ́yìn
ṣé gbogbo Lagos Island àwọn tó ní ní àwọn Àwórì àwọn ọ̀pọ̀ ní ìdẹ́jọ́ chiefs ibi tó kọ́ ààfin sí Arómiré ìkànnì àwọn ìdẹ́jọ́ chiefs yẹn ni ó ní ibẹ̀ oko tó fi ń gbin ata ni wọ́n fi pè ní ìgà ìdúgànràn ata ni àtàwẹ́wẹ́ ìgà ààfin ibi tí wọ́n gbin ata sí. Kí ni mo sọ nígbà tí Akínṣinwé wà ní wàhálà àwọn òjò yẹn bá jàǹgbò Arómiré ọ̀rẹ́ ẹ̀ ní Arómiré kan náà tó wá ṣe ni o ló wá ní pé òun mẹ́nìkan alàgbà onífàní pé abẹ̀rẹ̀ dífà house of ìwáṣí ó lè bọ̀ síbẹ̀ wàhálà yẹn lò. Kí ló ń pẹ́ Akínṣinwé wá fẹ́ pinnu ó fẹ́ dúpẹ́ lọ́wọ́ alàgbà ní fún lọ́wọ́ kan náà ọmọ Arómiré aláwọ̀ ìfẹ́ alàgbà onífàní àbúrò Akínṣinwé Erelu Kuti ló wá ní kó wọn fẹ́ lọ́ fi ń pe Erelu Kuti nísìnyí ní ìyá ọba òun ló bí Ológun Kútèrè fún alàgbà yẹn Ìjẹ̀ṣà ni láti ìgbà yẹn àwọn ọmọ Ológun Kútèrè ló ń dọ̀wálé ní ìlú tó Akíolú gan ọmọ Ológun Kútèrè ni. báwo wá làwọn ṣe ní bíbí mi làwọn ti wá. ṣé ń gbà yẹn ìbáwọn kábíyèsí má gbọ́ kábíyèsí ọjà yìí ìwọ́n láwọn wàdá ìlàwọ̀n àwọn ọ̀pọ̀lọpọ̀ wàdá yìí. Sọbi tí mo fọ́rọ̀ mi lọ ni pé àwọn akọ̀ròyìn kì í wá kúlẹ̀kúlẹ̀ ìròyìn láyè sí nígbà yìí ká tó kọ́ ròyìn àti máa ṣe bí wákàtí 4-5 nínú mo ṣọ̀pọ̀ ẹ̀ ní láìbírì àbí ní láìbírì gbèmí ìlú àmì mo try àti ṣe fún ilé Nàìjíríà nígbà tí ọmọ mi kan jẹ́ general manager àwọn ní premier ṣe rí ìlú ti bàjẹ́ National Archives UI ẹ̀kọ́ yẹ kó jẹ́ repository nígbà tó máa ń fún ọ ní nǹkan wà fìlẹ̀ tí nǹkan because mo rántí pé nígbà tí mo kọ ìwé kan second edition magazine mi wọ́n lọ́jọ́ mi wúdò gbogbo àwọn òwe tí mo lò ó ti pa kókó ní okun kìíní wọ́n yẹn lọ dìfẹ́ wọn ní àti ẹ̀mí tó bá débẹ̀ nísìnyí tó bá lóun wá kíní kan ìjọba tó ta ní kí ló dé tí wọ́n ní pé ká má ṣe history mọ́ nígbà wọn lọ́jọ́ padà wọ́n stop in 1982 wọ́n jà padà ní 2017 we gap to am there so many things have been lost ó ní wà náà nǹkan tí mo ń ṣe tí mo fi ń jẹ ilé mi complete fact finder. ìrí pé máa ń ṣe ìwádìí àwọn nǹkan kan tí n bá ṣe wádìí ní ìlú kan iye mi gbọ́dọ̀ sí yín náà a ní pé facts are sacred opinions are free opinions yẹn wá ń kọ́ tẹ́ pé fact that's the difference. ló ń ba ayé jẹ́ nísìn. ìgbà ọlá kúrò ní Daily Times ṣùgbọ́n àrí Daily Times ó náà kó tún ṣe ń gbéra padà ọmọ jọ́sẹ̀ ni mí Daily Times nígbà tó gbógun and chief correspondent. No, I was in marketing. Okay. But I was doing that as an underground. Ṣó níbi kan tẹ̀ ń kọ lé lórí eléyìí tá a máa ń pè ní beat àbí ẹ̀kọ́ máa ń kọ. I was more of a reportorial. Ìlú ìtàwọn iṣẹ́ kò ṣe máa ṣe. Ohun tí mo sọ ni pé ṣó níbi kan tẹ̀ gbájúmọ́ ṣé mo bóyá ó yàtọ̀ ní print ìwọ̀n ní rédíò ẹ lè kọ bóyá obìnrin lẹ́gbàájúmọ́ ni bóyá bóyá torí pé ó jẹ́ bíìtì tèmi ló ṣe kọ́kọ́ wá sí mi lọ́kàn bóyá fẹ́ kẹ́ máa kọ nípa general reporting reportorial
reportorial ni. ẹni pé ẹgbàjúmọ̀ rògbòrè torí pé bíi ti tèmi ìròyìn tó bá ti ní ṣe pẹ̀lú obìnrin àwọn ọmọdé nǹkan. àníyàn ń bá yẹn àníyàn pé general reportorial ṣe pé ẹ gbọ́ pé mo rántí pé ilé mo ń sọ níjọ́ tí wọ́n ṣe kú Dimka. ẹ jẹ́ rántí màmí lónìí màmí ló máa ń sọ ìtàn Dimka fún mi ẹ máa rò pákọ̀ ròyìn ní wọn. no days time tí mo wà akadédé àwọn sójà tó sáré ọ́fíìsì wa àti ọ́fíìsì wọn wọ́n fẹ́ bẹ̀tìrà ni defence building wọ́n fẹ́ bẹ̀tìrà ni àti wọn tó sáré wọlé tó já pípa pa wọn senior officers tó sáré pa kúta ẹ̀dọ̀gbẹ̀dọ̀ kí ló dé. n bá sáré wá lọ sí oúnjẹ ìsìnkú Dimka tẹ ọjà náà kú wọ́n pe ọmọ ẹ ní Precious Benson ọmọ Yaogi of Lagos Precious Benson TOS òun wá ṣe kílọ̀bù nọ́ọ̀sìn mo ní pé ìgbà wish pé kí n ti ready fún mi something like IT ló wá ṣe lọ́dọ̀ wa tó bá bá mi ẹ̀mẹ̀tẹ̀ lè fẹ́ ọ̀rẹ́ gan ni wá pé tó let us go and see what is happening táwọn èèyàn sá àgbà yẹn àyà mi jẹ́ kí no kí wọ́n bá mo fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ní èmi àti ẹ̀ bá bọ́ sínú mọ́tò ẹ̀ sẹ́yìnrà àbàgbéra after I gather information pé ọ̀nà ti pàgọ́ àmì múná pásí níwájú secretariat the federal secretariat yìí pé ó lọ bí iṣẹ́ ẹrù tẹ báyìí pé tí mo wí pé àti àdìmọ́tò kankan àdìmọ́tò àwọn yẹn ń sìn inú mi máa ń dùn tí wọ́n á dá àwọn tó máa ń fíìmù àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ wọ́n ṣe fún wa àbágbèrè àbádébẹ̀ àwọn àdìmọ́tò yẹn Mercedes yẹn wọ́n sọ kàrí àwọn méjì àwọn ráwù mo rí sójà kan níbi tó sápamọ́ tó gọ sí aláyè fóònù ní ìsìn ní má pé n bá sọ fún Precious let's go into the game ẹ̀jẹ̀ ti wà mọ́tò yẹn abakọ̀ lọ báyìí lè jáde ọ̀sùn mọ́tò olùdíje tẹ̀lé báyìí tí Mohammed tó ṣiṣẹ́ lórí tó kó pàṣẹ pàṣẹ ní ìmọ̀ pé ìlú wà sí wọ́n láwọn ṣe ni pé àwa ṣé wọn àwọn abẹ́yẹ fún ọba 30 minutes ó kéré jù ẹjọ́ ẹnì kọ̀ọ̀kan tẹ̀sùn mọ́ wa. ẹ ṣé kò kí n sì dùnmọ̀ mú akọ̀ròyìn gbà náà níbi eléyìí tá a ní lóde òní kẹ ẹ má ti sọ nǹkan péré ni wọ́n ti máa pè yín wọ́n ti máa fún yín ní. olójẹ́ kí Daily Times ní ìgbà yẹn nǹkan Daily Times bá sọ àwọn pé ó wà authoritative because nígbà yẹn o lè kàn déédéé pé kó mú news item. ó yẹ mọ̀ ká ẹ mọ̀ lò wọ́n ti bèèrè owó ẹ̀ tó máa ṣó pé ló wá dìde lẹ̀. ok Precious ó ya fọ́tò mọ́tò rẹ̀ a mú lọ sí ibi iṣẹ́ gbàdá dé ilé ìwọ tó fi sí marketing tó ń lọ ṣe àgbàgbà wo kọ́sí máa kọ́ ní stock lórí ẹ̀ máa kọ́ authoritative ni. bẹ́ẹ̀ ni tó rẹ̀ rí i. so ní àwọn pàṣẹ nígbà tí wọ́n ní pé yes yá jẹ́ ká lọ jẹun àwọn ọmọ bíi ìlú ẹ̀dá ẹjọ́ àpòwà ṣé ètò ń bá yẹn ṣé ìyá Ọ̀ṣọ́bà yẹn ètò ń bá yẹn. Ṣẹ́gun Ọ̀ṣọ́bà gómìnà tẹ́lẹ̀ ní. ṣé Ṣẹ́gun tàbí tó ní mọ̀mọ́ nígbà tó ṣe kú Dimka mo rò pé nígbà tó ṣe kú ti kú Dimka was 75 February mo rò pé tó nìyí tó ní mọ́mọ́. mi ò rántí bí a Ọ̀ṣọ́bà kọ́nọ́ṣà ní ẹ̀rí sọ̀gbà yẹn
torí nígbà tí Ààrẹ Oyèbọ́lá sẹ́nitọ̀ nígbà tí wọ́n ṣe kú Ààrẹ Oyèbọ́lá wọ sẹ́nitọ̀ Delta yes ó tiẹ̀ pẹ́ mbẹ́ àti tán ṣe kú kan tí ó sápamọ́ tí ó wà bí ṣe tí ó ṣọgbà tó jẹ́ ilé débùtì ẹ̀ tó wà tàbí ìjọsẹ̀ tó fi produce paper náà yọ kú mi náà fi ṣe máa yẹ ẹ̀rí tán lọ́wọ́ àwọn ìsìkí àti ìgbàlódé ní ọ́fíìsì tí wọ́n fún ṣẹ̀ṣẹ̀. àwọn náà wá gbéra dìde ni wọ́n ní jọ́sẹ̀ tó di Daily Times àná wọn ní pé kò dẹ̀ nígbà fún ìjọba tí níṣòro bá wà lágbára tó bẹ̀yẹn ó lè dojú ìlú ọdún. kí ló wá dé sọ pé irú iléeṣẹ́ ìwé ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ báyìí tí ó jẹ́ wípé ó ń ṣe ìwádìí nǹkan ìròyìn rẹ̀ òun làwọn èèyàn máa ń gbàgbọ́ jù ṣó wáyé ká má rí irú iléeṣẹ́ akọ̀ròyìn bẹ́ẹ̀. àníyàn ló ba àwọn Ọbásanjọ́ lẹ́rù pé àwọn ìgbà ìta bá sọ̀rọ̀ a sọ pé Daily Times sọ pé ìtumọ̀ ẹ̀ ni pé bó ṣe rí nìyẹn ni wọ́n wà lọ plan àgẹ́sì jọ́sẹ̀ lọ́jọ́ kò ní chairman wọn jẹ́ tàbí Ìbọ́lá Ìṣọ̀lá Ọdúnfà Ìdúkùbáyà ọ̀kẹ́ ọ̀pọ̀ àwọn ní gang robert ọ̀tẹ̀ ọ̀hún kí mi náà àjọ yìí mo ní ìgbìlẹ̀ jọ ìpọ̀ ọmọ jọ́sẹ̀ nìyẹn jọ́sẹ̀ ló gbà mí fi ṣe wọ́n tán wá ṣe wádìí ṣá only 5% jọ́sẹ̀ ní Daily Times ó lágbára because he was the chairman, was the managing director, was the editorial director. Okume director, Daily Times succeed. Lọ́sẹ̀ òkì sùn ó ẹ̀ lè lọ gbé report fún anìkẹ́fílẹ̀ just like Chief Awólọ́wọ̀ máa sọ fún Chief Awólọ́wọ̀ pé báyìí ló ṣẹlẹ̀ tó wà lóbi kọ́ṣẹ́ mẹ́ta mẹ́rin lọ́wọ́ àti àwọn pé wọn ò ṣe ìwádìí nǹkan tí iye ni mo gbà fún bàbá mo kò sọ̀rọ̀ bàbá wọn lọ kẹrin dáadáa àní ṣe ìṣòro. ṣàwárí iléeṣẹ́ ìròyìn kankan àbí iléeṣẹ́ ìwé ìròyìn kankan tó tẹ̀ sún mọ́ Daily Times mọ́. kò lè bá àwọn ọmọ ní àwọn Punch ló fẹ́ tún dàbẹ̀ pé ó tún ní ẹnu Nation bá mi dájú ìgbòlẹ̀ pẹ̀lú àwọn pẹ̀lú ìṣòro. My father was the chairman of Tribune from inception 1949 to 7th of July 1960. That's the government. Tribune ayé àtijọ́ was pro-action group. Torí the party UPN nísìnyí báyìí ibi tí ìjọba ṣe nínú àwọn fèsì lómi fi bà wọ́n jẹ́ àwọn èèyàn mi ló wà bẹ́ẹ̀. Mo ní pé Nation tí ẹ bá kọ̀ọ̀kan tí ò bá ti Tinubu ọ̀dàlú Punch gan àwọn náà máa ń fi ṣùgbọ́n àwọn náà dàbí pé tó dẹ̀ dájú tó máa ní this day ẹ̀ẹ́dẹ́gbẹ̀kọ̀ bí àgbọ̀nà Ndoka ọ̀dẹ́ ẹ̀gbọ̀nà PDP ni so gbogbo wọn ti fi òṣèlú bọ̀ gbogbo wọn ti darapọ̀ mọ́. In fact ẹ má fẹ́ ṣe politics nsìn àkọ́kọ́ ní rédíò a ní newspaper tó máa parọ́ àwọn yìí. Òkè Ìbàdàn. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ẹ̀jẹ̀ ìyáwó òyìnbó lo ethics iṣẹ́ yìí torí tèmi bá ti láǹfààní láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ gbogbo tó bá ń rú èmi lójú lèmi máa ń fẹ́ mọ̀ nípa ethics tàbá sọ̀rọ̀ nípa àwọn ṣíṣe àti máṣe tó gbéṣẹ́ yìí ró tó ń jẹ́ kó jẹ́ iṣẹ́ náà gidi gan ṣáà lè sọ pé eré èèyàn kan tá a lè tọ́ka sí wọn lónìí yìí wípé ẹni yìí ló ṣì ń di òpó iṣẹ́ yìí. ó lè wà ó fi mo ká Wọlé Ṣóyínká onígbà tí àwọn university professors tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣíwò fún àwọn students àwọn obìnrin tó ń gbowó lọ́wọ́ àwọn láti pass wọn wọ́n ní báwo ni election tá a ṣe torí gbogbo nǹkan tá à ń gbọ́n pa election yìí just like I said èmi
máa ń síìlù wọn ni ṣé mo máa pọ́n mo síìlù wọn kí gbogbo nǹkan tí n bá gbọ́. ẹ yọ̀ wọ́n ni. ẹnìkan sọ kẹ́lẹ́ àwọn tó sọ̀rọ̀ sí tí mi ti bá sọ̀rọ̀ fún gbàgbọ́ sọ pé báyìí ó ní wọ́n dictate fóun nǹkan tó yẹ kó ń sọ kó ń kà as a result. àwọn kan sọ pé àwọn ní enough figures láti sọ pé Obi 900,000 ló gbà ní Èkó tí wọ́n pè ní 582 gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ní in normal reporting and normal information management wọ́n máa ń sọ pé nǹkan tí ò bá ti pè 25 years wọ́n máa ń pè ní wa anúkú wà classified information. wọ́n sọ kan challenge ní 1973 Adétòkun Adémọ́lá ó ṣe ìpín ojú ìjọba tí wọ́n lè lórí àná wọ́n á ṣe chairman operation camp wọ́n àti kókó bẹ̀rẹ̀ ìjọba gbígbọ̀ ẹ̀ jáde báwo ni wọ́n fi ọmọ ìgbà àwọn kan wà ní dictate fún nígbà tó máa náà fún population ẹlẹ́rìí wọn máa kà yìí ó kú díẹ̀ kí n rí ìtìbí ní ìrìn àjò rí ẹ̀ torí ẹ bá ní kéèyàn mẹ́wàá kan ṣiṣẹ́ fún wákàtí mẹ́wàá iṣẹ́ tán lè ṣe olójú tí ẹ bá ní pé wọ́n ṣiṣẹ́ tí 100 lè ṣe àmọ́ kó ṣe pé báwo ló ṣe ṣe nígbà tẹ débi ẹ bá èèyàn kan ó jókòó àsọ̀rọ̀ wa tán àtúnṣọ̀rọ̀ pé báwo ṣe mọ̀ra wa báwo ṣe mọ̀ra wa ẹ wá ní pé ẹ̀kọ́ ẹ̀ka 100 nígbà tẹ pé àwọn tó ń gbé nílé gan ọdún mẹ́wàá lọ mo sì máa ń sọ pé we have a problem pé the first problem ta ní Nàìjíríà lé ní in population count nǹkan tí mo sọ ń sìn ni pé àwọn èèyàn wa wọ́n ní pé ọmọ tí bàbá Yorùbá sọ tọ́kì tí kíní kan tí Yorùbá ṣe ló wà ọmọ tí a bá kọ́ mi ò ní gbélé ta kọ́ tàbí ọmọ tá a bá kọ́ ní ṣé tí Yorùbá ń tòrò ọmọ àlejò tí ìdàgbà. ìyẹn kọ́ ni pé the society gets what it breeds. Okay. The society no longer shows anything that has to do with merit. Merit ò sí mọ́. Merit ò sí mọ́. Àṣebá máa ń rí nígbà táwa parí youth corps nígbà mo kún Daily Times mo lọ sí West African Breweries. Gbogbo tí mo sọ yóò ti pọ̀ ọdún mẹ́ta mẹ́rin márùn tí mo pàdé àwọn àjọṣe youth corps ní àjọṣe orientation ní Zaria 1974 wọ́n ti di deputy permanent secretary ní Niger State. Ìkan jẹ́ Jimba, ìkan jẹ́ Gumel. Àwọn ẹgbẹ́ wọn tọ́jọ́ ti bí wọn tí kò lè wé tì. Àwọn ẹ̀sìn di deputy manager wọ́n táwọn ẹ̀ ti ṣe pẹ́pẹ́pẹ́ wọ́n gbọ́dọ̀ lọ sí kù wọ́n wá di permanent secretary representing their state. Àwọn ẹgbẹ́ wọn tó bẹ́tà wọn. bóyá torí power pọ̀ tá à ń kàwé níbí. ṣé pàápọ̀ kí náà ń kà ń gbẹ̀ yẹn níjọ́ tí mo ní pé nǹkan tí mo máa ń ṣe máa ń wádìí nígbà tí mo wà ní táwa ní camp ní Zaria àgbà yẹn a máa lọ sí staff club wọn oríṣiríṣi àwọn ìlú staff club bẹ́ẹ̀ láti discover pé a lot of their professors ní ibi wọn ní subsat tí wọ́n fi ń gbà wọ́n ìtàn pè ní mock àwọn òṣè mock government college o but many schools wọ́n máa ṣe mock wọ́n á ní kọ́ fi mọ mock wọ́n fi ń gbà wọ́n ibi yìí. That is why jẹ́ mo fi ń sọ pé àdàkàpọ̀ ìyẹn ni ìwé tí mo ń kọ́ lọ́wọ́ sí mo ní the sins of our founding fathers ìwé tí mo ń kọ́ lọ́wọ́ nìyẹn
kí ni mo lè sọ nínú ẹ̀ àti ìlú wa àti ògiri wa ẹ̀dá wa pọ̀ èmi náà ní òun fẹ́ sọ tí máa tán sí election yìí ni akànnìmọ̀ tí nígbà tẹ́ pé nígbà kan Union Bank a graduate of Arabic Studies ló fi ṣe head of personnel so Arabic ló ń kọ minutes ní Union Bank a director of Union Bank ó fi Arabic kọ minutes so what I'm saying is that gbogbo ẹ ti dàrú kí ni àṣùmọ̀ tó ṣe you know the reason why mo fẹ́ mọ nǹkan tí a máa sọ gan is what I'm saying mo sọ ọ̀fà mi olú ẹ̀ kí n gbàgbọ́ pé Ìjẹ̀bú Ọ̀yọ́ àti Ifẹ̀ ni you give me an idea of what you want me to say. àdúrà parí ètò lọ́sọ̀tún ti parí gan. ti parí gan. ìdájí ó yẹ yí. ó tọ́ ọ̀pẹ ní ó ń bí mi nú adáwọ̀ yẹn ò mọ̀ pé Ìjẹ̀ṣà gan ní ìjọba ní just like ní Òṣogbo àwọn ọmọ Ọ̀fà ní ìjọba l'Óṣogbo. ẹ ṣeun gan lẹ́ẹ̀kan sí bàbá wa ọmọọba Adétòwò Adérẹ̀mí ìwé kan tẹ́ kọ nípa Òkè Ìbàdàn festival mo tẹ̀ fẹ́ kẹ́ bá wa sọ ráńpẹ́ ń bẹ̀ lórí o pé ẹgbàáwé yẹn lọ́wọ́ mi lẹ́ẹ̀kan yóò sì tún dọ́wọ́ mi náà ni. ìdí ẹ̀ ni pé iṣẹ́ yìí mo ṣe fún àwọn MTN ó wà interesting ọ̀rẹ́ mi ni ó jẹ́ chief marketing officer àwọn gbà yẹn àwọn kò kílẹ̀ ní culture fest nígbà yẹn ọlọ́ṣogbo wọ́n lọ sífẹ̀ ọlọ́jọ́ wọ́n lọ sí Abẹ́òkúta Lísàbí wọ́n lọ sí Ògòrì Òbí Ẹ̀sẹ̀sẹ̀ ní Liberty festival àwọn obìnrin tó fẹ́ ṣílálẹ̀ Ògòrì Magongo Ògòrì Magongo ìlú méjì ni wọ́n but ibìkan rẹ̀ ti wá ni pé ọmọ Ifẹ̀ rẹ̀ ti wá ọmọ ọba Akínbí àti ìyàwó ẹ̀ ọmọ ọba Òní Ìjẹ̀ṣà nìyẹn ló dá ìlú yẹn sílẹ̀ in fact àwọn Ògòrì bá ṣe rí ni àwọn òwe Ògòrì tí mo ní ó pọ̀ gan torí èmi gan mo ti dógòrì ó tọ́ ni mo sọ. because n bá ṣe iṣẹ́ yẹn mo máa ṣiṣẹ́ fún máa ń méjèèjì yìí mi lórí Ògòrì ni historical facts on Ògòrì the history of Ògòrì nǹkan tí mo sọ ní kékeré tó kọ ìròyìn kékeré wọ́n fún wọn ìròyìn wọn wà ní àwọn òwe kékeré tó wà ní ìròyìn ìrètí ìgbógun agbógun ìwàrò ẹni wà níbi ṣá kẹ́kọ̀ọ́ sọ ni pé kí n tó fi ìwé báyìí màá tì kí n tó ṣe báyìí àti lọ àwọn tó pọ̀ lọ àwọn ìwé tí ọba wọn kọ lóṣù yìí Ológòrì. What I'm saying is that even ní mo ń sọ̀rọ̀ yìí mo ní ilẹ̀ ní Ògòrì ibi tí mo súnmọ́ wọn dé tí n bá fóònù their first professor he was a special adviser sí Ṣàgàrí tí n bá fóònù ẹ̀ sìn a máa sọ̀rọ̀ ọjọ́ méjì mo sọ súnmọ́ because tí ẹ bá fẹ́ mọ èèyàn awọ inú wọn mo lọ síbẹ̀ fọ́sẹ̀ kan tó bá di ìrọ̀lẹ́ àjókòó àmàmù bí àmàjẹ pẹpẹ soup wọ́n máa sọ gbogbo ìtàn ìlú wọn torí wọ́n gbọ́ pé Ifẹ̀ mi ti wá wọ́n sọ gbogbo ìtàn ìlú wọn fún mi. àwọn tó wá bẹ pé ká jà láàrin ara wa ní fámìlì àwọn tó bí wọ́n lọ sí Magongo Ògòrì gbogbo wọn.
ó jọ wọn lójú ń jọ tí mo sọ fún ọ pé ṣé nígbà tí mo ṣe kíní yìí mo lọ sí Màgóńgò náà mo pé báwo mo wá sọ fún ọ̀rẹ́ mi yẹn pẹ́sọ ọ̀dàmà tí n bá pè sí àní mo ní ọ̀ bí mo rí nǹkan kan pa àwọn èèyàn pé pé ẹ̀yin ṣe ń sọ̀rọ̀ òkú náà pé ìdí wọn bíbẹ̀ ẹ̀yin ṣe ń sọ̀rọ̀ mo rí pé àwọn ará Màgóńgò wọn fi mú sọ̀rọ̀ nígbà mo ṣe mọ̀ mo ní ìbí wọn ló mú lọ bá àwọn ọmọ Màgóńgò just to balance the torí ògo ní gbogbo wọn but then pé báwo ni màá ṣe sọ́nà okay I will give an example ṣe wọn pa àwọn Onitsha Benin ni wọn àwọn Benin ló dá Onitsha lẹ̀ ní àwọn Onitsha ló pera wọn nífẹ̀ẹ́ àwọn Ìgbò wa bá wọn bẹ̀rù no tó bá rí di Onitsha man a sọ pé òun ò ṣe Ìgbò Onitsha lò mo ní ìwọ̀n tó pọ̀ bí even Azikiwe nígbà tó wá sí 1959 tó wá fún election ní Ilé-Ifẹ̀ ó fẹ́ máa sọ ìtàn fún bàbá mi wọ́n sọ pé òun mọ̀ ìtàn ní Onitsha Ezechiel ọmọ ọba Benin ni wọ́n á ṣe contest chief tansi contest ó wá lose ó wá bínú kó òǹdùkọ́ láwọn èèyàn yẹn àwọn náà dá Onitsha lè mo ní ìwé ẹ̀mí bí mo ṣe fún àwọn èèyàn tiẹ̀ so nǹkan tó wọ́n pé kí ṣe owó ńlá mo fi ṣe owó ńlá ni MTN san fún mi mo fi ṣe torí kí mi tó ṣe nǹkan màá jókòó ṣèwádìí màá wá pe àwọn tí mo máa ń pè ní consultant kó lọ bá mi wádìí báyìí wádìí kó wà pé. wọ́n lára àwọn ìwádìí tẹ́lẹ̀ sọ fún wa ní ṣókí nípa Òkè Ìbàdàn tó wà nínú ìwádìí bíbàdàn ṣe bẹ̀rẹ̀ náà ni. òun náà lẹ ti bá wa sọ nígbà tá a bẹ̀rẹ̀. bíbàdàn ṣe bẹ̀rẹ̀ ni. ṣùgbọ́n Òkè Ìbàdàn festival gangan ọdún yìí gangan. wọ́n celebrate bíbàdàn ṣe bẹ̀rẹ̀ ni just like Nífẹ̀ àpò lọ́lọ́jọ́ is the celebration of how Ifẹ̀ started. ṣe many people tó bá débẹ̀ wọ́n á rí àwọn lókolóko ìyá mi tó jẹ́ lókolóko àwọn tó máa ń fa ẹ̀pá kan tó máa ń kọ́ra wọn ní funfun àti kí ni ìtumọ̀ funfun àti pàtàkì fúnra wọn àwọn nǹkan tí àwọn wádìí nìyẹn. ṣé àbí pọ́n máa ń wà ní ààfin Ifẹ̀. bẹ́ẹ̀ lórí mo rántí ìgbà tá a lọ sí ibẹ̀ náà àwọn tẹ kò sí family kan ń fẹ̀ tí ò ní representative ní ẹmẹsẹ̀ àwọn pẹ̀lú ẹmẹsẹ̀ ìdí ẹ̀ tí wọ́n ń kọ́ra wọn ní ìdajì pupa ọ̀rọ̀ mi yàn kí n tún rẹ̀ ọ̀rọ̀ mi ó yàn bí mo ṣe sọ ló jẹ́ ni pé Ògún olùkó ẹrú wa ìkànnà àwọn ẹrú yẹn ó lẹ́wà pọ̀ ó fáyìn ó wá bá láṣẹ nígbà tó wá kó délé bàbá Odùduwà ní pé ilé ọmọdé wọn kàn fún bàbá èmi bá láṣepọ̀ nígbà bá láṣepọ̀ ìtẹ̀tà tuntun fún wa nìyẹn o mo sọ́ọ̀tún mọ̀ ọ́ tó fi ń kọ́ra wọn ní pé ọ̀rọ̀ náà bá wa láṣepọ̀ nígbà tó wà bímọ ẹgbẹ́ dúdú àpupa òun jẹ́ dúdú ọmọ bá dín ọ̀rọ̀ méjèèjì. ó dúdú lápá kan pupa lápá kan. ní Ògún wa sọ pé sọ̀rọ̀ òun yìí. ó ti níyànjú. ṣé mi ò sọ pé mo ti bá sùn. àwọn nǹkan tí mò ń sọ pé àwọn èèyàn wa wọn kì í wádìí kí ni ìtumọ̀ wọn àwọn lókolóko wọn gbé gbá sọ́wọ́ wọn gbé lọ́wọ́ kan náà kí ni ìtumọ̀ ìgbà tẹ̀ gbé ẹ bá wọn gbé nìyẹn. àwọn kò mọ̀. àtẹ́lẹ̀ nìkan yẹn ló ń pa knowledge bí
it's like kẹlọ sọ̀rọ̀ mechanic fuse tóyìnbó ṣe fuse sí ni pé tí mọ́tò bá gbóná jù kí fuse yẹn kó disengage no kó disengage kó má bàa jóná wọ́n mú wáyà àwọn lọ wáyà mọ́ tí mọ́tò àwa jóná àtóyìnbó ṣe mọ́tò wọn kò máa gbóná tuntun á gbóná fuse yẹn á cut horn ò ní dúró tóyìnbó ṣe fuse fún yẹn àwọn mechanic wa ayé wá dàwọn tó ń jàre ìyẹn ló ń ṣe ìwádìí nǹkan. with due respect àwọn òní gan tó ń jẹ bí bàbá mi wọn wádìí. nígbà tí wọ́n yan parent on 13 times làwọn oníṣòwò wa bèrè ọlọ́wọ́ wọ́n wá pè láti lè wọ́n ní ìwọ̀n ẹ má ẹ̀ka àárọ̀ fúnra wa. pé báwo ni ọmọ lájódóògùn náà pè wá lájódóògùn ni ọmọ Alájàmísìn àwọn tó ń jọba nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn Ṣíkọ́lá ní àwa àwọn Lákòókìdó ní àwọn Adémilúyì nǹkan mẹ́yẹ àti àwọn gbogbo àwọn Adénẹ́kan àwọn Olúbùṣe báwo la ṣe di mẹ́rin tí àwọn Gẹ̀ẹ́sì táwọn fi ń jọba àṣewádìí rẹ pé wọ́n lé owó kó lórí yìí ọba mẹ́fà ní ti ilé jẹ tí wọn kì í ṣoṣù kan wọ́n wá lọ bá ní Ìfẹ́rọ̀dàn pé ẹ lọ bá ọmọ mi oúnjẹ rẹ wọ́n àìtẹ́ kóbìnrin máa lọ bá tí kì í ṣe pọ̀ ọkùnrin èèmọ̀ rọ́pò ọmọ ẹ̀ní Gẹ̀ẹ́sì àwọn olóńgbò wá ti fẹ́ nífẹ̀ẹ́ sí ká ní Gẹ̀ẹ́sì dáńgbà bẹ́ẹ̀. ẹ̀rọ àrípọ̀ bàbá ń sìn Ọbàtálá ló ń àwọn náà wọ white àwọn náà ṣe ìjọwọ́ ni mo rí ẹ ń ṣe ọdún Ọbàtálá ní Èèwọ̀ Ilé Ifẹ̀ torí pé Ọbàtálá àti Oòduà náà jọ jàpárì tí Oòduà win tó fi ń jọba ń fẹ́ ó wá gbé Ọbàtálá lọ sí one remote place bí kò lọ máa jẹ ẹlẹ́sùn bẹ́ẹ̀ àwọn tó lọ́ba tí wọn kò ní sìn báyìí ọba Ọbàtálá ni ọba Ilé Ifẹ̀ ó ní àwọn èèyàn fẹ́ gbọ́ látẹnu ẹ̀ nígbà tí káàsù tó fúnra wa eléyìí will be off record wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ Tinubu pé ìbọn ti fi owó tó rí òǹdógún ẹ̀ òǹdógún real estate ilé àti gbogbo láti mú ẹni ó lè dákẹ́ wọn fífò ìgbà ó máa ń bá wọn tó máa ń béèrè question lọ́wọ́ mi wọ́n á béèrè question iṣẹ́ pé kí wọ́n béèrè next question wọ́n á skip ẹ̀ ó tọ́ ni náà láti rà kí mi kì í fi ground ṣe tàbí ìmọ̀ because you see afẹ́ wádìí ó dẹ̀ fẹ́ kí n sọ́tọ̀ kan ní pé rọrùn pa ó kí ni other side of the story because for every story there are two sides side tí mi ń sọ side tí bàbá mi sọ fún mi ni tí mo dẹ̀ wádìí nǹkan tí mo ń sọ ni pé celebration of the founding of Ibadan ni Òkè Ìbàdàn ìyẹn ni mo tà ṣe níjọ́ tí mo béèrè lọ́wọ́ Haúsá ṣe mọ̀ pé ní north ìlú mẹ́ta péré náà ṣì ní Haúsá Yorùbá tí èsì Fúlàní Argungu Daura àti Sulaja. Daura tó wà ní Katsina ìlú Ààrẹ ṣùgbọ́n emir náà jẹ́ ń bẹ̀. wọ́n kàn pè é emir ni. nígbà tí bí táwọn òyìnbó bàjẹ́ nìyẹn Lugard nígbà tí ó máa gbàgbé dé àwọn Fúlàní ti gbà kí ibẹ̀ nìkan ni wọ́n ti change Fúlàní yẹn náà fi bẹ̀rẹ̀ sí fi Haúsá Yorùbá. Haúsá ló ń lò tó pé ibẹ̀ ní gbogbo orísun gbogbo Haúsá. eyín Daura. bẹ́ẹ̀ni oògùn history Amina
Queen of Daura tí Bayagida tó wá láti Baghdad tó bá ṣe láṣepọ̀ tẹ́ pé àwọn ọmọ ẹ̀ ńlá Kano Katsina Rano tẹ́lá gbogbo sílẹ̀ pẹ̀lẹ́ tẹ́lá gbogbo sílẹ̀ tẹ́ pé ní Hausa bọ́kọ̀ ẹ̀ Hausa méje. tí wọ́n ní ká máa sọ ìtàn lọ lórí ètò àní kúrò. mo fi ṣe kí ló pè náà vocation kì í ṣe nítorí owó mo fi ń ṣe kíní. ibi ìbéèrè tí mo fẹ́ béèrè ibẹ̀ náà lẹ ti dé o pé báwo lẹ ṣe máa ń ní àsìkò ìsinmi kí lẹ máa fi ń relax kí lẹ máa fi ń sinmi. òun náà ni. ìwé kíkọ. máa fọwọ́n yẹn pé mi ò ní idle time tí n bá ti ilé mi ṣàmì ìyá mi wà lókè tí n bá ti rí nǹkan ṣe ni màá wá tí n bá máa ka nǹkan mìíràn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ní pé jọ kí ni wọ́n sọ pa kí ni ṣòwò nǹkan dákú bẹ̀rẹ̀ gbajúgbajà agbẹjọ́rò ní obìnrin ọmọ tó ń bá wọ́n ti mú ó wá bàbá lọ́fíìsì rẹ̀ mọ̀ láṣẹ wọn ni pé àtijọ́ o tí ìwé tí mo sọ àtijọ́ I want to find out something from you when you this one how many times ṣé wọ́n máa sọ pé ọkọ̀ ìdọ̀gbọ̀n ló gbọ́ rí gbọ́ ọkọ̀ ìdọ̀gbọ̀n nígbà tó bẹ̀rẹ̀ train ní 1880 whatever ìdọ̀gbọ̀n àrọ́kọ́ ọmọ tó pè ní ìdọ̀gbọ̀n ó wà níbi area ìjú sàmù ìjú lẹ́kọ̀ọ́ ní kọjá gègé ìdọ̀gbọ̀n láti ìgbòtí mẹ́ta ní ìgbò ibi tí train ti bẹ̀rẹ̀ ní ìdọ̀gbọ̀n ó máa ń dúró 34 times pẹ̀lú pé láti bí ìdè Bódìjà. a lè dúró 34 times. lọ́wọ́ sọ pé wọ́n ní ó slow bí ọkọ̀ ìjọkọ̀. ọlọ́mọ kúyà àtúndúró àtúkọ̀yàn àtújà rẹ̀ lẹ̀ obìnrin àbẹ̀lẹ̀ òbí. how many times? Unfortunately ọlọ́run máa ṣe fún mi ó ṣe ẹ̀kàwé ìwé kan tán nípa ọ̀rọ̀ ìdókòó yẹn ni obìnrin rẹ̀ ní akẹ́kọ̀ọ́ obìnrin ni ó yẹ kó ti mẹ́tí mo sọ pé ìdárúkọ ìwé ṣe ti pa rédíò yìí àti àtẹ́gbẹ́ ti pa ní ìdárúkọ yìí bá lè mú ìyẹn bá ṣe tó bá mú ìyẹn bá ṣe báyìí wọ́n ní pé tí wọ́n bá béèrè kan lọ́wọ́ ẹ̀ fún ìbá mi kan fún yíyọ méjì wọ́n pé wà wádìí mo ní ọ̀pọ̀lọpọ̀ ilé yìí mo pé ẹ̀ka tán ni ó dẹ̀ wà lórí tíbù mi wọ́n ṣe fún ó ń torí pé òun ò sọ pé òun bọ̀ àdínlá àdìgbáyé nǹkan wà lórí. àwọn aṣojú mi èmi náà ti rẹ́yìn tí màmá tọ̀ wá báyìí. no what I'm saying you see mo tí n bá ní pé about 6 years ago ìlú máa ń pè ní repository of information but àgbàtí ń dé àgbà kan òbílò tó ọ̀sẹ̀ tó ṣàmù òbílò Edmond tó bá máa fi ṣe 5 weeks wọ́n á pè ní first 2 weeks. ẹ ṣeun ṣùgbọ́n orin. gbogbo nǹkan tí a ti sọ a ṣe máa tún sọ nítorí pé kí ni ọkànlélẹ́wà jálù mí lẹ́nu ó lè mọ̀ pé ìtàn wa kì í ṣe nǹkan tí èèyàn sọ ń dọ́kàn nítorí pé kí ni àwọn èèyàn wa kúlẹ̀kúlẹ̀ di nǹkan tó ń ṣẹlẹ̀ wọn ò mọ̀ ó lè yẹ fún mi dùn pé àwọn èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí jáde láti mọ̀ pé ṣé òótọ́ ni àbí irọ́ ni mo dúpẹ́ lọ́pọ̀ fún àsìkò mi tí mo gbà. ẹ ṣeun gan ẹ̀yin ará ilé. bákan náà ni bàbá wa Adémọ́lá Adéjùmọ̀
bá mọ̀ tán tiwa nù àwọn náà wà níbí ẹ ṣeun gan Tèmiládé Àlòkò ló kọ tèmi. Òkè Ìbàdàn.